ẹ máa gbọ́ bí nǹkan ṣe ń bàjẹ́ díẹ̀díẹ̀ o báyé epo nàìjíríà ṣe bàjẹ́ débi ó dé yìí lálẹ́ ilẹ̀ gbọ́. 1978 tí Ọbásanjọ́ tó wà lórí ìjọba tó gbàjọba kúrò lọ́wọ́ Gawon wọ́n ń tepo ní 50 kọ́bọ̀ ńjọ́ náà kò tó $1 o. nígbà ó di 1982 èló ni wọ́n ń tà epo ó di 20 kọ́bọ̀. kí ni màá tiẹ̀ ń wí 5 kọ́bọ̀ ni à ń tepo ní 1978 5 kọ́bọ̀ ó di 1982 epo di 20 kọ́bọ̀. ẹ máa wo torí àwọn èèyàn ń sọ̀rọ̀ wípé àwa Yorùbá la dájú tá a máa ṣe bó ṣe wù á tá a bá dórí ìjọba wọ́n gbàgbé pé wọ́n ti bàjọba jẹ́ wọn tó gbélé àlọ́ wọ́n ì gbéjọba tó dáa fún Yorùbá ìjọba táyé ń sá fún tí kálukú ń sá fẹ̀mí ẹ̀ tí wọn ò fẹ́ kú ni wọ́n gbé fún Yorùbá ìjọba tó ti bàjẹ́ ààbò ibi tó bá dé ni ẹ máa kó kọ́kọ́rọ́ rẹ̀ lé Yorùbá lọ́wọ́ tí oníwọ̀ lọ́kàn ń gbà kọ́kọ́rọ́ rẹ̀ ní ìwọ lọ́kàn. títí di 1984 epo sì wà ní 20 naira 20 kọ́bọ̀. 1986 Buhari ti lòjọba rẹ̀ wọ́n ti gbàjọba lọ́rẹ̀ lóṣù mẹ́fà ń gbà ní owó epo padà o. nígbà dọwọ́ Babangida lọ́kọ́kọ́ pàlùdà lọ́sọ̀wọ́ epo di 395 naira. epo di 395 kọ́bọ̀ láyé Babangida. lọ bẹ́ẹ̀ ní 1989 395 naira lọ́dà. 395 kọ́bọ̀ lọ́dà. ó ń sún lọ kẹ̀rẹ̀kẹ́. nígbà tí nǹkan bẹ̀rẹ̀ sí ní bàjẹ́ rè o láti 1992 epo bọ́ sí 11 naira IBB burúkú náà lọ́wọ́. a ti ń náwọn ìjọba burúkú ti pẹ́. epo fẹ̀fẹ̀rẹ̀ ó di 11 naira láyé IBB. ọwọ́ 1 naira tẹ́lẹ̀. níta 20 kọ́bọ̀ 50 kọ́bọ̀ nǹkankan ó di 11 naira. pariwo àrírú eléyìí o. ṣàgbàjọba títí tàbáṣà fi kúrò ńbẹ̀ epo wà ní 1994 95 96 epo sì wà ní 11 naira. 1996 97 epo sì wà ní ó wà ní 11 naira. báṣà ṣe dájú tó bó lè ṣe lè tó. wọ́n gba price lọ́wọ́ IBB ó filẹ̀ bẹ́ẹ̀. alternative ọwọ́ àwọ̀rọ̀ kọfí sá. di 1999 kíní yóò ní ṣe é bá lọ bẹ́ẹ̀ o. wọ́n fẹ́ gbéjọba Fábù Sàlámì ní àfàwọ́ epo lé lọ́wọ́ epo di 20 naira. látòrí Sónẹ́kà ọjọ́ mélòó Sónẹ́kà ṣe ń bẹ̀ Abdulsalami gbowó epo 11 naira sí 20 naira. nígbà ọ̀ya ẹni ọ̀nba lọ epo di ní 1999 epo di 20 naira. Sàlámì náà lọ́wọ́ à ń bẹ̀ wò pé kíní yìí tún ti bàjẹ́ tá a la lè gbé fún wọn tún lọ pé bàbá lọ́tà. bàbá ọ̀ya o ẹ̀ bá wa tó kíní tó ti bàjẹ́ ìṣe o wọ́n gbé fọ́básanjọ́ epo di 22 naira. 20 ní nígbà tó di 2003 nígbà tó di 2003 epo di 26. lọ bẹ́ẹ̀ láyé Ọbásanjọ́ nìkan ẹjẹ́ ń wòye ìgbà tó Ọbásanjọ́ tó fi change epo láyé Ọbásanjọ́ láti 20 naira ó lọ 22 naira láti 22 naira ó bọ́ 26 naira Ọbásanjọ́ ni o láti 26 naira ó bọ́ 30 naira láti 30 naira ó bọ́ 40 naira láyé Ọbásanjọ́ ni o láti 40 naira ó bọ́ 55 naira láti 55 naira ó bọ́ 60 naira láti 60 naira ó bọ́ 65 naira láti 65 naira ó bọ́ 70 naira 70 naira ńlọbásanjọ́ gbé fún Yar'Adua. nígbà tíjọba bọ́ sọ́wọ́ Yar'Adua láti 70 naira pé àwọn aráàlú yìí wọ́n ń pariwo pọ̀ òun dá padà ó dá padà 60. tẹ́nìkan ò ṣe é fà á sẹ́yìn bọ́ bá ti ń léwó máa ń léwó lọ ní Yar'Adua lẹ́ni àkọ́kọ́ ó fa owó epo padà sí 65 naira tọ́ba. ó sì lò títí bẹ́ẹ̀ tóun fi jáde láyé kò fọwọ́ kan owó epo
65 naira náà là ń rà láyé. kí ni Sónákà kí ni Jonathan ó gbàjọba sí epo iní o epo iní o epo iní ọwọ́ nǹkan ṣe sí o di 120 naira per litre 120 naira per litre láyé Jonathan. ó tún sún kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó di 145 naira ó tún sún kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ wọ́n fẹ́ fowó kún gbà náà wàhálà dé irọ́ ni ànígbà gbogbo wọn sì wọ́de àti bàbá tó wà lórí àlééfà lónìí náà. Buhari gbà ní 145. ó tà pápápá láyé Jonathan wípé ànígbà o tẹ́lẹ̀ yìí oníṣẹ́ ẹ fẹ́ gbàjọba yín ìjọba yín ni ẹ máa ṣe lọ ẹ má wulẹ̀ gbà ìlọ́dẹ ọwọ́ Buhari ní nǹkan yìí dande látìgbà ó ti dọ́wọ́ Buhari gbogbo ẹ̀ ó dorí kodò àfẹ́ rírú ẹ̀ rí. now ọwọ́ adọ́wọ́ àwa lọ́kàn èmi lọ́kàn Yorùbá lọ́kàn epo ló di 1,200 tí wọ́n ń ta yìí o bí ọba padà sípò lọ́la ló kù o ní wọ́n ti ń ta 1,200 yẹn sì mọ̀rọ̀ Yorùbá o bí nǹkan bá ti léwó bá wọn èèfẹ́ kọ́ lọlẹ̀ padà o èló di 1,200. ẹ gbọ́ bí dọ́là ṣe wà náà láti bẹ̀rẹ̀ títí bí wọ́n ṣe báyé owó náírà jẹ́ tí wọ́n fọ́ náírà ń pọ́npọ́ dò ní ọlọ́run gbogbo ẹ̀ lẹ́gbọ́n la. irú ìgbésí ayé wò la fún bẹ́ẹ̀ débẹ̀ ń tẹ́ fi dè wá ni pé ẹ fọkàn yín balẹ̀ gbogbo ẹ̀ yàtọ̀ wọ́n máa kó epo ńlẹ̀ wọ́n kó náírà ńlẹ̀ wọ́n kó dọ́là ńlẹ̀ ẹ fọkàn balẹ̀ àwọn tani tó ti bọ́ọ̀rẹ̀ rẹ̀ sí mítìnì torí ẹ̀ ní wọ́n fi dálé epo ìfọpo lẹ̀ lẹ́kọ̀ọ́ ẹ tí ẹ ti sọ fún Dangote ní ìsinmi tí ó gbépo jáde tí gbogbo èèyàn mọ̀ ṣe kọ̀lúkọ̀lú yìí à ń tẹra wa jẹ ńgbà Dangote náà gbé advert tiẹ̀ jáde ó ní dísù tó wọ́n bí ojú yìí o orí rẹ̀ lòun ó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ o torí ìdí eléyìí dísù tẹ́lẹ̀ ń rà ní 1,008 tó ọdọ́ tòun 1,000 lẹ́ẹ̀mọ́ rà o 1,000 ní dísù o à ń délé epo káàkiri wọ́n pé ẹ lọ́ọ́ gba ID káàdì yín wá tí Dangote tó fi tepo fún wa tó fi júwèé ilé epo wa fún yín pé ibí ìníkẹ́ ti wá rè epo ní 1,000 per litre ní. báyé táwọn èèyàn fẹ́ kú ìwọ ọ̀bẹ̀rù ọlọ́pàá bọ́kọ̀ ọlọ́pàá débẹ̀ wọ́n sọ pé 1-2 làwọn ń tepo àwọn ò tí ẹ rí mọ́tò tí ẹ kọ Nàìjíríà pólíìsì sí. ìjọ wọn mọ̀ sọ pé epo mélòó lẹ nídìí ẹ tiẹ̀ kọ́kọ́ fún ọ níbi 20 litre náà iṣẹ́ ìlú wọn ń ṣe níbo. ọmọ elépo sì ń dájú pé ò wọ́n lá advantage kí wọ́n mọ́tò lẹ́yìn pé wọ́n gbé mọ́tò wọn délé epo báyìí wọ́n bá ń tepo ni wọ́n rà. èló là ń ṣẹ́ dọ́là tẹ́lẹ̀ dọ́là tó wá di wàhálà báyìí dọ́là tó di wàhálà bá èló wọn ń ṣe tẹ́sí gbé gbogbo ẹ̀ sì bà gbogbo ẹ̀ jẹ́ pátá nínú Ọlọ́run. mi ò ní sí di ìbàjẹ́ láéláé o ọkùnrin pẹ̀ǹkẹ̀lẹ̀ tó wà nídìí iná ó ń ṣe gudugudu méje yàyà mẹ́fà iná ti ń improve o iná lọ́ràn júlẹ̀ látàárọ̀ wọn ò pa lọ́dọ̀ wa o wọn ò pa lọ́dọ̀ wa tí mo fi kú òǹlé o iná ranjú ká. òde ẹ̀ka àtó àkúkú wí bójú ọmọ èké bá pọ́n rororo bíi pé yóò sòkó kò pé a mọ̀ sọ tẹnu ẹni bọ́ ojú àgbà sì ṣe mísímísí bí ẹni wípé ìyọ́ pààyàn jẹ àwì tí a kú òǹbẹ. ohun tó burú jù láyé ni irọ́ tìjọba máa pa fáwọn ọdún kan ti ń pé lọ nínú tẹ́ ẹ fi ṣùtà ara yín tẹ́ ẹ fẹ́ fi ṣùtà ara yín lẹ́sẹ̀ ẹ̀yìn ìjọba yìí òun ni pé ẹ̀ ń béèrè lọ́wọ́ ìjọba wípé ṣé epo yìí o tí wọn ò bá ti rí náà lò ẹ̀ ń sọ fáráàlú pé tí wọn ò bá ti rí náà lò dáadáa bíi ti tẹ́lẹ̀ kí wọ́n gbàgbé ẹ̀ kí wọ́n má dìbò ẹlẹ́ẹ̀kejì mọ́ ó gbé oyún náà lájọba yín fi ṣe campaign.